àsìkò ìtúsílẹ̀ ti dé o wòlíì Tibetan ni wọ́n fi ọ̀rọ̀ yìí sílẹ̀ látàrí bí wọ́n ṣe sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation yìí pé àsìkò ìtúsílẹ̀ ti dé o pé kí Ọlọ́run kó lọ́ra ẹ̀mí bàbá Akíntóyè, olóyè Sunday Ìgbòho, Kóìkí àti gbogbo àwọn tó ń jìjàgbara pé kí Yorùbá nation kó lè wáyé. Ẹ wo bàbá yìí sọ̀rọ̀ nù fọ́nrán yìí o kódà ọ̀rọ̀ dé ọ̀dọ̀ Ọbásanjọ́ àti Operation Feed the Nation. Kí ni bàbá yìí sọ nípa gbogbo ìgbésẹ̀ tí Ọbásanjọ́ gbé lórí ọ̀rọ̀ agriculture? Báwo lọ̀rọ̀ ṣe kan ìbíomi pásítọ̀? Ṣe rántí pé ìgbà kan àwọn ọ̀rọ̀ kan jáde lórí ọ̀rọ̀ ìbíomi bàbá yìí fọ̀rọ̀ ránṣẹ́ o. Dangote ńkọ́? Ṣé lóòótọ́ ni pé Dangote fẹ́ di president of Nigeria? Ẹ wo àṣírí ń bẹnu fọ́nrán yìí o. Àwọn ọ̀rọ̀ tí bàbá yìí tú sílẹ̀ kì í ṣe kékeré. Ẹ gbóhùn lẹ́nu wọn nínú fọ́nrán yìí. kó ẹbí Friday àtàdọ̀dé lẹ̀ fún sójà kí wọ́n lọ dáko, kí pólísì dáko, kí nẹ́ẹ̀mí dáko, tí airport dáko. Àwọn náà dágbé kalẹ̀ Operation Feed the Nation. Na so we say àgbẹ̀ tó Ọbásanjọ́ bàjẹ́ tó sọ́ di Ọbásanjọ́ fa. Wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n máa gbáyé lọ. Ọbásanjọ́ ò lè gbáyé lọ, Tinubu ò lè gbáyé lọ, Buhari ò lè gbáyé lọ, Àtíkù ò lè gbáyé lọ, bẹ́ẹ̀ ni Wọlé Ṣóyínká ò lè gbáyé lọ. Ẹni kan tó dẹ̀ tún ṣẹlẹ̀ again, Àmọ̀dé Pápá ò lè gbáyé lọ. Láyéláyé, sanwó ikú, sanwó ilé, sanwó ilẹ̀ kò lè gbáyé lọ. Ó dẹ̀ mọ̀ ṣòro ẹ o, but ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Na so we see. Àwọn tó ń gbélé wa lórí ìwọ̀n yà wá kọ́ la dìbò fún wọn. Àwa kọ́ la dìbò fún wọn. But na so we see. Na so we what? Na so we see. Bí àfọ́jú ṣe tó lórí ìṣẹ̀lẹ̀, na so we see. Ìjọ ẹ̀mí la pè é. Ìjọ ẹ̀mí, ìjọ tó ti ríran. A dẹ̀ wà nínú ẹ̀sìn láti 23 years. Ìjọ àfọ́jú pípípí. Bí a tó bá lọ tán, bí àwọn ọmọ tó lọ má fọ́jú mi wà lágége. Ká máa tò sílẹ̀ ní òmò bí ta ti rí sùúrù ta níwọ̀nyí. A dàbí ìwèrè. Gbogbo ṣẹlẹ̀ dàbí aláwòkù. Àmọ̀ títọ́ àbẹ̀sí ìsọ̀nù ẹ̀kú. Wọ́n rò pé wọ́n máa fọwọ́ ẹ̀kọ́ chẹ́ẹ̀kì tẹ́lẹ̀ ni wọ́n mọ̀ pé òun náà bó ṣe fọ́ lójú ability wà nú ẹ̀. Tó ń gbé pẹ́ẹ́lí ń bẹ̀ bí ìjàpá etí odò. Ṣé ẹ rí ọwọ́ ẹ̀ náà làwọn owó lè máa ti gba oyè. Ọwọ́ ẹ̀ làwọn ọlọ́lá ti gboyè. Wọ́n ti gboyè lọ́wọ́ afọ́jú lọ́dọ̀ọ́lá. Ọlọ́run má jẹ́ kó ti òróró bọ̀ wọ́n lójú lọ́jọ́ kan. Nígbà tó bá fẹ́ gbélé wọn lójú kọ́wọ́ ẹ̀ wọ̀ wọ́n lójú. Ó sì máa fọ́jú àwọn kan nípa kí ìyá tó kúrò bí ẹ. Ṣé ẹ rí? Àwọn obìnrin dẹ̀ jòkó ti bẹ́ẹ̀ nítorí pé owó wà lọ́wọ́ ẹ̀. Bọ̀dà àwọn tó wà lágége ò níyàwó. Ọ̀nà òbí iná níyàwó kó wọn jọ. Onílé sí France, onílé sí Kútọ́nù, onílé sí Èkó. Lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn ló ti ra lé sógùdù. Mo ní Allah Akbar, Allah Akbar, Allah Akbar. Kí ni kọ́lọ̀ ilé náà béèrè lọ́wọ́ ẹ̀ kò mọ̀? Àwọn èèyàn ló bá negotiate. Kò mọ láńlọ́ọ̀dù ẹ̀, kò mọ ẹni tó talẹ̀ fún, kò mọ ẹni tó talé fún, kò mọ súwìtì ilé náà. A máa tún bẹ̀rẹ̀ kórè yìí sè. Wọ́n ra dìímú lọ́wọ́ kiri, wọ́n máa wá káàkiri bí Gbénga. Wọ́n ṣe mú káàkiri náà tó mú amóbe náà dání. Àwọn tó ń mú dání náà pọ̀ ń sí o. Hallelujah. Hallelujah. Ẹ wo bí ta bára wa dé. Nǹkan tó yẹ kó máa pè wá sí tí àti ìṣe ni pé ó yẹ kó máa pè wá ní ọ̀tọ̀ lọ́rìn. Nǹkan tó tọ́ sí wa ni a ti rìn pọ̀ kò yọ ọ̀nà kan. Àjọ ń rìn tẹ́lẹ̀ àwa mórí olówó orí ikú la mọ̀. Gbogbo àwọn tó yọkù ní táìmù Goodluck Jonathan, ikú wọn ti gbẹ ju bí gálọ̀nù mẹ́yìn sẹ́yìn sí. Tó bá rà àwọn obìnrin tó yọkù ní táìmù Goodluck patient Jonathan tó ń lọ sí Àbújá tó náà kí Jonathan, gbogbo wọn ti wà nílé, ìkébé wọn ti kó sínú ìkébé wọn ti dàbí ti àkèré, tẹ́mọ̀ àkèré táwọn Ìjẹ̀bú máa ń jẹ yẹn tó máa yọ tata, kò sí ball joint mọ́, wíbalance ti fọ́ ti fọ́. Ṣẹ́ẹ̀rì ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé tó bá lè ní sùúrù, Nàìjíríà lè sọ̀yàn ní wèrè, ó dẹ̀ lè sọ̀yàn tí ó lè má gbádùn mọ́ tó bá yá wèrè ní Nàìjíríà. Má rò ọ̀nà Nàìjíríà o. Tó bá rò ọ̀rọ̀ Nàìjíríà wá wọ wèrè wẹ́ẹ́ wá dẹ̀ máa dání kan sọ̀rọ̀. Bọ̀dá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nílẹ̀ Yorùbá, àwa láti ní ilé wèrè tó pọ̀ tó tóbi jù lábẹ́òkúta.
ibẹ̀ sì gbà yàn wọn tẹ̀ tí kọ́ tán. So ẹni tó bá ya wèrè ẹ má jẹ́ kó rìn lẹ́gbẹ̀ẹ́ títì ẹ kàn wá mọ́tò kẹ lọ dọ́ǹpù ẹ̀ síbẹ̀ wọ́n á tọ́jú ẹ̀ yẹ́rí. bẹ́ẹ̀ ní ẹgbẹ́ kejì náà wọ́n pe bìkan ní yànà mútúárì Abẹ́òkúta náà gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ mútúárì ti wà. So and so we say wọ́n kọ́ gbogbo ẹ̀ ó pé lábẹ́òkúta wọ́n pe bìkan ní níwèé wọ́n pe nìkan ní àgọ́ òkò àgọ́ ìkà ìsàlẹ̀ gbẹ̀yìn then wọ́n tún pe bìkan ìyànà mútúárì ló tiẹ̀ lè jù wọ́n tún wá pe bìkan ní Ìbàdàn wọ́n pe bẹ̀ ní Bẹ̀rẹ̀ sotogun bá délẹ̀ tẹ́kù Bẹ̀rẹ̀ náà ló máa kó yín lọ but na so we say hallelujah. Tẹ́ bá fẹ́ fẹsẹ̀ rìn kúrò láyé ẹ lè gba Ifọ̀ o anytime tẹ́ bá fẹ́ lọ ẹ gba Ifọ̀ kẹtó rìn díẹ̀ ẹ kú torí ẹ mọ̀ tí o bá sí good thing in view nǹkan gidi o àwọn tó lọ́kọ tẹ́lẹ̀ ní redeem tí wọ́n ti sẹ́ every single should come out Adébóyè every single should come for prayer láti gba COVID before COVID gbogbo wọn àwọn tó lọ́kọ tẹ́lẹ̀ ò lọ́kọ mọ́ gbogbo wọn ti di single àwọn tí ò tí wà badly used àwọn pásọ fún àwọn wọlé that's what we say wọn lè jẹ́ kékeré yẹn bàjẹ́ bẹ́ẹ̀ àwọn pásọ kékeré wọn yẹn wọ́n fi wọ́n train bọ́n ṣe báyọ̀ sọ wọ́n ní kàn dó sẹ́gbẹ́ kan náà kàn dó sórí table kàn dó sábẹ́ fan then kàn mú nǹkan lẹ̀ ṣé rí but that's what we say nígbà tí pásọ tó ń wàásù lórí pẹpẹ tó ní condom sápò tó máa lò ní ọ́fíìsì nígbà tó bá parí ẹ̀sìn fún ẹni tó kọ special number that's all we see am tí pásítọ̀ ronú àti fọmọ ọjọ́ ṣẹ́ṣó tí pásítọ̀ wọnú mọ́tò tó jẹ́ bulletproof then tí àwọn tó ń gẹ̀ẹ́dì pásítọ̀ lọ tí wọ́n wà nínú wheelers ìbí yomi ló ń fẹ́ lọ yí òkú dìde bí wọ́n ṣe pa wọ́n lẹ́kọ̀ọ́ níbí yomi náà tún pa wọ́n ní Delta wọ́n ṣàkọ́ ń sìn ohun yẹn ò tẹ̀ mọ́ kó máa níláárí ó bọ́ sódì fún awòrán àárẹ̀rìn adájọ́ adáṣe káàkiri ní olóńdó òsì tó bá wà àwọn igi láǹsì kan tó hàn ìka kan wọ̀ wọ́n dé àtàwọn pásítọ̀ tó bá máa tómi lọ́jọ́ yẹn pásítọ̀ ọmọfọ̀fẹ́ ni ó ní omi mírèkù wà ó ní kọ́kọ́rọ́ jábọ́ látọ̀run kọ́kọ́rọ́ jábọ́ ẹ̀wọ̀n bí dágbéra wa dé àsọ̀wìsí à ó ní gbogbo àwọn tó ní business kan máa bọ̀ fún ẹgbẹ́ kọ́kọ́rọ́ tó fẹ́ fi ṣí láyé kékeré tá a wáyé níbo làwọn Ayọ̀rìndé tó wà tó pé ákátì fún gbogbo Èkó gbogbo títì dàrú Ayọ̀rìndé mú sẹ́kítírì ẹ̀ ó rí sínú pẹpẹ àsọ̀wìsí à. That's what we say. When you look at the book of Genesis is said in the book of Genesis 3, from verse 10 to the end, he said, Adam, can you just listen to my question? Hallelujah, and I go with you. Otito, and so we say. Then when you look at the Bible again, in the book of Genesis 26, 27, then Genesis 30, Genesis 31 and 33, verse 9, he now said, kí ló sọ fún wọn? Ó ní kó wò. Ìyàn kan ṣì wà ní ilẹ̀ náà. Kí ló mú ní Nàìjíríà ń sè? Wọ́n tún wá sọ ní last 2 weeks. Torí láìsí ti fẹ́ máa wálẹ̀, ọ̀gẹ̀dẹ̀ ti fẹ́ máa wálẹ̀, àgbàdo ti fẹ́ máa wọ̀lú, ọ̀gẹ̀dẹ̀ ti fẹ́ máa wọ̀lú, wọ́n pa wọ́n ké gbàjarì, wọ́n jí tírélà láìsí ooo, wọ́n ti lọ bọ̀ fún ní Kútọ́nù, wọ́n ti bẹ́ ajá. Téèyàn bá bẹ́ ajá fún Ògún, custom á kọ̀ bọ́n sí custom. Ẹni tó ń gbé mọ́tò lọ mọ́tò arọ́ lura wọn, ìyẹn lògùn ń ṣiṣẹ́. Ṣùgbọ́n àwọn ọ̀bàyéjẹ́ yẹn ò mọ bó ṣe fẹ́ ṣe é. Wọ́n láwọn custom mẹ́rin ló ti kú, custom ti kú ti pẹ́ tẹ́lẹ̀. Ẹ fi ráìsì lẹ̀. Ọjọ́ ta ti ń jẹ eléyìí tó ń gbá nínú ọkọ̀ tó ti fẹ́ tẹ̀tẹ̀ káàkiri. Àti ráìsì tó ń fẹ́ pèta.
kò sí nǹkan tó ṣe wá, kò sí nǹkan tó ṣe wá. Ẹ farabalẹ̀ láti jẹ ìkó rice, ó ń bọ̀ lọ́nà 25,000, 30,000, then 40,000. wàá ní bẹ̀rẹ̀ varieties kẹ́ẹ̀dẹ̀ tún ṣọ́ra o. Dangote ti lọ bá àwọn ní UAE, ó máa mówó epo wálẹ̀ torí ó ronú láti di president Nàìjíríà after Tinubu. Kò lè ṣeé ṣe torí kò ní sí láyé, ó ti báyé jẹ́ ju bó ṣe yẹ lọ. Ìyẹn náà fi kó àwọn Fúlàní káàkiri tó kó N9 lé wọn lọ́wọ́ kó lè dìbò fún ní táìmù wọ̀nyẹn. Kì í ṣe pé Fúlàní fẹ́ jagun, ogun tó fẹ́ jà nìyẹn ìbò lọ́jọ́ iwájú. Wọ́n ti kó wọn káàkiri, wọ́n jáde wọ́n dìbò torí Fúlàní ń padà bọ̀, Dangote ń padà bọ̀, kì í ṣe àwọn eléyìí. Ṣùgbọ́n ní táìmù Yorùbá ti pín, Yorùbá ti lọ, á ti di Federal Republic of Nigeria. Olúkúlùkù àti dọ́mù ìyá ẹ̀ gbé. Nǹkan tá a bá rí lókìtì pupa jẹ́ tara Òkìtìpupa, nǹkan tá a bá rí ní Warri á jẹ́ tàwọn ará Warri, nǹkan tá a bá jẹ́ ní Port Harcourt á jẹ́ tàwọn ará Port Harcourt, nǹkan tó ń rí ní tó ń dẹ̀ rí ní North á jẹ́ tàwọn ará North. A máa yọ ọwọ́ àwọn British kúrò láìpẹ́. Na so we will see the whole thing. Na so we see am. Hallelujah. Hallelujah. Tó bá wù yín kẹ́ fi sọ́kàn, tó bá wù yín kẹ́ má fi sọ́kàn. Ìgbà ìrònú dé. Then kẹ́ má bọ́dà, ìgbà ìtúsílẹ̀ wa ti súnmọ́. K'Ọlọ́run bá wa lọ́ra gbogbo àwọn agitator. Àwọn tó ń sọ pé kí Yorùbá tètè dé. Bá Akíntóyè, Ọlọ́run á lọ́ra ẹ̀mí ẹ̀. Iṣẹ́ tó bẹ̀rẹ̀ náà wàá parí ẹ̀ láyọ̀. My beautiful and handsome son too. Koiki and all of them. Àwọn Rótìmí Ògúnbáyé, gbogbo àwọn èèyàn tó ní sínú wọn ń bínú lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n ẹ farabalẹ̀. Ọlọ́run torí oníwàásù 3. Ó ní gbogbo nǹkan ní àsìkò wà fún, ẹ má wọ́rí. Ó dẹ̀ sọ fún wa ní Proverbs 6. Ó ní ká tọ ẹ̀rù lọ àwa ọ̀lẹ nígbà 6, 7, 8, 9 ká lọ bọ́kú lọ. Ẹ tiraka láti wá nǹkan tẹ́ lè jẹ. Ẹ̀yin tẹ́ fẹ́ yàwó àwìn ẹ lọ sanwó. Ẹ̀yin tẹ́ fọ́kọ àwìn ẹ lọ sanwó. Ẹ̀yin tẹ́ sá lọ lé ọkọ ẹ ká padà sílé kẹ́ lọ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe. Kọ́ wá sanwó yín bóyá ayé yín máa yí padà. Ẹ ti bà nǹkan jẹ́, ẹ ti bà àwọn ìyá yín lójú jẹ́. Làwùlàwù ti pọ̀ jù. Ẹ̀yin ló yẹ kó máa pè ní Samsudeen. Ẹ tó sá kúrò lé tó ọ̀sán dárì náà pè ní Samsudeen. Hallelujah. Bó ṣe sá lọ náà lọ di mọ́lẹ̀ lọ́hùn. Lọ́bẹ̀ sí lọ́rí kí máa fún. Kò ní pẹ́ gbò, kò ní pẹ́ dáwọ́lẹ̀. Ó dàbí mọ́tò tó fi kó cement. Kò ní ṣọdún márùndógún kó tó yọ dànù. Òyìnbó ò ṣe fún cement. Wo ní bá gbogbo àwọn obìnrin wọ̀nyí ń sìn. They are badly used, roughly used. Àìsówó ń ta ìkan tó ń fojú wọn rí lóru kò ṣeé ṣe. Ààrẹ lomi tí wọ́n bá sùn tí fóòmù ajábọ̀, ìbòrò ajábọ̀. Lẹ́fìlà ìpápá wọn máa wá ní Sunday ni. Yẹ́rí but na so we see am. Ẹ sọ life history yín fáwọn ọmọ yín. Ẹ bá wọn pè wọ́n jòkó ẹ sọ fún wọn. Ibi tẹ́ ti ṣí wọn correct yìí bọ̀ kó sí kùtà tó lè ṣe. Ẹni tó ń bá sùn lẹ́yìn fẹ́ǹsì àtẹni tó ń bá sùn lábẹ́ mọ́tò àtẹni tó ń bá sùn nínú móòlù ẹ̀jọ́ pé yàtọ̀ wà ń bẹ̀. tó òun nìyẹn o ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ yìí ò lẹ́nu wòlíì Tibetan gbogbo ohun tí wọ́n yànnàná gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ Nàìjíríà ṣe mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń sọ̀rọ̀ lórí gbogbo ibi tí Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ báyìí àti bí Nàìjíríà ṣe lè tẹ̀síwájú ṣé Yorùbá nation ṣe máa dúró àbí kò ní dúró ṣe mọ̀ gbogbo ẹ̀ náà ni bàbá yìí ti sọ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí tú sílẹ̀ ẹ drop comment here remember to like share and follow us thanks for watching náà lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234
7025475427 +234 7025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.